wọ́n sì fẹ́ kí alásàrì anabi ọ̀daràn anabi bá bọ́ mọ́sáàsì wọ́n bá anabi sàrò àlọ́ kí àsìrì wọ́n rí i pé má fi iná dáadáa tiẹ̀ ń dí mi lọ́wọ́ wọ́n kírun nígbà tí ó kírun tán arákùnrin náà bá wọn kírun bọ́sẹ̀ kírun tán ló tún padà ló tún sọ fún anabi ọ̀gá ọ̀rọ̀ táwọn sọ ká tó kírun alóhùn ṣe òun ṣe àṣemáṣe ẹsẹ̀ àdùtẹ ni wọ́n gbé kalẹ̀ kóhùn bọ́ níwájú ọlọ́run bóun bá ti ṣẹ̀sìn ayé òun ò ní ṣe tàríkì àmọ́ anabi tó dáhùn ńgbà wà délẹ̀ kẹta anabi ní kìí sàwà pẹ̀lú rẹ̀ lákìrùn ni sí kìí sàwà àti rẹ̀ lákìrùn ni ó ní mo bá yín kírun yíwùn ti lọ́nu ìnàlẹ̀ hasanati. yusibuna sayyiati zalika zikra lizakirin. àṣé ọ̀nàrí yìí pé ó kírun. ọ̀nàrí yìí pé ó kírun. ó kírun ni. ó sì kí lásìkò ẹ̀. ó sì kí lásìkò rẹ̀. ọlọ́ni ẹ̀wé fún ẹ̀. ọlọ́ni ẹ̀wé fún rẹ̀ fún. àti ìnàlẹ̀ hasanati. yusibuna sayyiati atbi'i sayyiata alhasanata yamuha. ètò ọba mú ọ tó ṣe ń tí ọ̀dà fọlọ́hún kọ̀ pé kò jìnnà ó tètè fi dáadáa tẹ̀lé lọ sí Suratu Toba kò pẹ́ kò jìnnà ó wá fi dáadáa tẹ̀lé àyídá lẹ́sẹ̀kẹsẹ̀ ọlọ́run ó ti túbá ẹ pa ìdá àwọn rẹ fún ojú tíra ní ojú Al-Qur'ani ní sọ pé. innama tawbatu ala Allahi lillazina ya'maluna as-su'a bijahalatin thumma yatubuna min qarib. حكيما وليست التوبة للذين يعملون السيئات حتى إذا أرادهم الموت قال إني تبت الآن وعلى الذين يموتون وهم كفار له عذابا أليما إنما التوبة على الذين يعملون السوء للذين يعملون السوء بجهالة. ó wà fáwọn àwo àwọn tí wọ́n sì ṣe wọ́n ṣàbùrú pẹ̀lú àyìmọ̀ mistakenly tó fi ṣàbùrú. ثم يتوبون من قريب yẹtùbúnà من قريب kò jìnnà tó fi dáadáa tẹ̀ láburú ni làdísì ń sọ òun. àtìbẹ̀yẹ sẹ́yẹ àtàlẹ̀ hasanata yẹ mú ha. kó o fi dáadáa tẹ̀ láyìdá ipa rẹ̀ nípa ìdá rẹ̀ ni. ulaika yatubu Allahu alayhim wa kana Allahu aliman hakima. àwọn eléyìí wò lè ní ọlọ́run ọba ní ìgbà tuntun bá fún tẹ̀lé mọ́ ọlọ́run ọba kánà aliman. hakiman. onímọ̀ lérí tó ṣe ní akiman. ọ̀jọ̀gbọ́n ni mí ìṣẹ́jọ́ darí. walaysati tawbatu lilladhina ya'maluna sayyi'ati hatta. wọ́n ní tútúbò sí fáwọn àwo àwọn tọ́já sí pé tí wọ́n ṣàṣìṣe wọ́n ṣà ìdá. hatta iza adahumul mautu qala inni tubtu al-an. eré àìdá òun ò kó lérí ẹ ikú wá dé ní wọ́n sọ pé mo túbá ní ìsín. wala allazina yamutuna wa hum kuffar. àtàwọn tó pé wọ́n kún kèfèrí wọn ò túbá wọn ò jáwọ́ lérí àìdá tí wọ́n fi kún kèfèrí. ulaika atadna lahum azaban alima. ọlọ́run ilé ńkọ́ àtẹ́nà làwọn àsábàn alima. kò sí tí wọ́n lè ṣe a ti pèsè bí wọ́n dé sí fún ẹ̀yẹ ẹlẹ́tẹ̀ èrò òun ní fi ń sọ fún yí pé Musa wa gbọ́ bẹ́ẹ̀ yí pé kí ni àgbọ̀ ntọ́jú yìí ń lọ́wọ́ ntọ́jú lọ ni kéèyàn ó gbẹ̀rún sílẹ̀ kó má kírun kéèyàn ó gbẹ̀rún sílẹ̀ kó má kírun olóyè mọ́ńkàrù ni. kéèyàn ó gbẹ̀rún lẹ̀ kó má kírun mọ́ńkàrù ni. ìyàtọ̀ wa ń bẹ láàrin nǹkan méjì ìyàtọ̀ ń bẹ láàrin ẹni tí ì kírun gèfèrí nù ìyàtọ̀ ń bẹ láàrin ẹni tí ì kírun rárá àtẹni tí ì kírun lásìkò rẹ̀
Yàtọ̀ Kò jọra bẹ́ẹ̀ wọn. tí kì í kírun rárá àbẹ̀ tí kì í kírun lásìkò rẹ̀. ká fi irun ráre ká má kírun ká má yà sí irun ló gbé àyà yìí wá ń Suratu Mariam tí fi ń sọ yìí pé. فخلف من بعدهم خلف أضاعوا الصلاة واتبعوا الشهوات واتبعوا الشهوات فسوف يلقون غيا. àlàbà ọlọ́run náà ẹni rẹ̀ wọ́n kọjá gẹ́rẹ́. فخلف من بعدهم خلف àwọn tí wọ́n gbaṣẹ́ fáwọn ẹni rẹ̀ halifun. أضاعوا الصلاة. àwọn tí wọ́n tẹ̀lé àwọn ẹni rẹ̀ àwọn pẹ̀sìn mọ́ àwọn ẹni rẹ̀ wọ́n kò fi ọlọ́run mọ́ àwọn aṣíwájú tí wọ́n ti lọ ní wọ́n yé fáwẹ̀ ṣeré àwọn aṣíwájú tó lọ wọ́n yé fi irun ṣeré àwọn aṣíwájú tó lọ wọ́n yé fi sàká ṣeré àwọn aṣíwájú tó lọ èyí tó lágbára nu wọn kódà wọ́n tún nínú àsìkár tó bá kírun tó gbà tó gbogbo ẹ̀sìn tán tí ò rí mọ́kàrọ̀ yóò máa sunkún. lọ́lọ́ mọ́sá jẹ́ nǹkan ní sàrí ànábì kí n tó kù láyé jẹ́ nǹkan ní bẹ́tìlì àtìkì wọ́n tún ládùúgbò rẹ̀ tí wọ́n máa ń ṣe tí wọ́n bẹ̀rẹ̀ láti rájàbù ipe ńgbà tí ọba fi di sùn ní ọlọ́run ọgbà wọ́n fẹ́ mú ẹ̀sìn wọn pé ọlọ́run ní gbogbo àwọn tí wọ́n ti lọ ní àwọn parí ẹ̀sìn wọ́n mẹ́sìn lọ́kùnkúndùn wọ́n mẹ́sìn ní pàtàkì wọ́n mẹ́sìn ní nǹkan tó lágbára ọlọ́run náà tí wọ́n gbaṣẹ́ lẹ́yìn wọn. فخلف من بعدهم خلف أضاعوا الصلاة ọlọ́run náà kó dé lẹ́yìn wọn àwọn olókùn tí wọ́n aráàlú láre tí wọ́n ọ̀kanú kún kankan mọ́. واتبعوا ọlọ́run ní الشهوات adùn ayé yòròyòrò ayé lókùn tí wọ́n tẹ̀lé. فسوف يلقون غيا. gẹ́gà ìyá nǹkan bú ní jẹ́ bẹ́ẹ̀ etí ọ̀dà. Kò tí ń jẹ́ gàyà nǹkan burúkú ní jẹ́ ń bẹ́ẹ̀ ní jẹ́ orí bẹ́ẹ̀. burúkú ayé àtọ̀run ọlọ́run lọ́fẹ̀ẹ́ yàtọ̀ wọn wá pàdé rẹ̀ nínú iná irú ìyá gàyà láàfin jẹun tó bá jẹ́ òbí dàdí kíámà. إلا من ọlọ́run تاب lábọ̀ àwọn tí wọ́n bá jáwọ́ وآمن وعمل tí wọ́n sì gbà wọn صالحا lọ́wọ́ bá gbọ́ tí wọ́n bá ṣeré. فأولئك يدخلون الجنة ولا يظلمون شيئا. wàlìjánà àní sàbòsí fẹ́ni kankan bí ṣe wù kọ́mọ náà bò ṣe àní ṣe. جنة عدن التي وعد الرحمن عباده بالغيب eléyìí àlìjánà yìí ni àdéhùn tó lọ ń bá wọn mú mi ní àwọn ẹrú rẹ̀ ṣe ní kọ̀kọ̀. إنه كان وعده مأتيا. àdéhùn mọ́ ọlọ́run ọba màtí àdéhùn tó yí ni ìyẹn ni ọ̀rọ̀ Musa pẹ̀lú arábìnrin ni kí ni àwọn àfa bá débẹ̀ yìí tí wọ́n bá débẹ̀ ní yí pé nítòsí ọ̀dà àmọ́ náà tí Musa fẹ́ gbà kọ̀rẹ́ tiẹ̀ ni ó ti le jù kó tó dáa. Ìtàlábìnrin ṣe kò dáa lóòótọ́. wá padà síbi àdìsí ẹ̀ka ibi mo ti wá fẹ́ lò ó ibi tá a ti lò ó. إن عبدا قتل 99 نفسا. ọba pẹ́sẹ̀ kan máa ń bẹ tí ó a rí pẹ́sẹ̀ yìí lẹ́yìn tí wọ́n fi hàn wá pé ká bá yìí rí àbí ká sẹ̀yà kẹrẹ̀ bá àbí ká jẹ́ ní èké tó a pẹ́sẹ̀ kan bẹ tọ́lọ́hún ò ní palẹ̀ mọ́ ni. wọ́n lẹ́rù kan bẹ tọ́ yẹ pé ọ̀pọ̀ èèyàn 99. ثم عرضت له التوبة. ẹ̀mí ẹ̀ wá kọ̀ kò sí ìkú. ibi tí Islam sì dáa dé òun ni pé tó o bá ṣe Ọlọ́run inú ọdún tó fún ọ láyé pé ó lò ọ wá bùn ọ ní ọdà ó lọ ọgọ́rùn ọdún láyé ọ wá fi 99 sẹ́ ọ wá kọ́ ọdún kan tó kù lórí ẹgbẹ́ nígbà tí ń bá bọ̀ yìí náà ó dàgbọ́n ní kú ń bẹ o Ọlọ́run máa ṣe bẹ́ẹ̀ fẹ́ lómi yóò fi àdáwò kan fẹ́rẹ́fẹ́ dán wò tó bá fi dán wò tó bá bọ́ ń bẹ ẹ bí n tọ́ ṣẹlẹ̀ tí òyìnbá bá ti wá gbé wọn lọ ńkọ́ ọparí náà yóò wá change àwa dà tún bí wọn ni nítorí ṣe lágbájá yọ̀ọ́dà kọ́ lọ́n fi ṣe wá sí fún ni o yóò wá yí padà tó bá yí padà tí wọ́n ṣe dáadáa ni gbogbo ohun tó ṣe 99 o àfàláwò. Ògbó tó ṣe 99 ni Ọlọ́run bá ti mójú kó bẹ́ẹ̀. ibi tí Ìsìlámù dá sínú. Ibi tí Ìsìlámù dá sínú ni. Ìsìlámù yẹjúbù máa gbogbo kọ̀bọ̀lá. ohun tó ṣe síwájú ńlá. Yóò mójú kó bẹ́ẹ̀ ni. ó mójú kó bẹ́ẹ̀ ni pé sóò ti bẹ̀rẹ̀ dáadáa ó dàgbé yín wọn àti gbàgbé irú gbàgbé ẹ̀ lẹ́ni tó pààyàn 99. ثم عرضت له التوبة. ọba su rẹ̀ sọ̀rọ̀ pa burú náà máa ń súnyàn kí ni jágà yìí kan tá à ń bá ká yìí òun wá fèrèjì lọ́dọ̀ Ọlọ́run jáde òun fẹ́ jáwọ́ nú ẹ̀ṣẹ̀ yìí. فسألني أعلم أهل الأرض. ok bọ́ba rí bẹ́ẹ̀ àwọn kan náà àwọn onímọ̀ náà láàrọ̀ ọba tí wọ́n tọ̀ wá sọ́nà ọba rọ̀ bá fà yìí.
فدل على رجل فأتاه فقال إني قتلت 99 نفسا فهل من توبة. ọba sọ fún mo fẹ́ rí yín àfa kí ló fẹ́ rí wa fún mo ní problem kí ni problem náà ẹlẹ́ṣẹ̀ ni mí o kí ni. قتلت pé 99. bẹ́sẹ̀ náà bá ti wò ó tó bẹ́ẹ̀ dọ̀rọ̀ ń bá ti lanu sọ ma pé he kí ni he tiẹ̀ ìwọ ló forí jì ni. kí ni èyí tiẹ̀ ìwọ ló foríjì ni. tẹ́lẹ̀ pé sọ wá rẹ́dì láti túbá tó ní padà sí díẹ̀ mọ́ àmọ́ he àmọ́ èyí. bọ́ọ̀ ti ṣe he wúlò pé sáárọ̀ náà àbáyọ báyìí. táwọn náà báyọ̀ ni ó wà lọ́kàn rẹ̀. فهل من توبة. ọwọ́ bí àfa léèrè ó ní ìjẹ́ mo lè rí túbá pẹ̀lú tí mo ṣe 99 yẹn mo ti pa fa. قال بعد 99 نفسا لا توبة لك. ńgbà tá a fọ dájọ́ onímọ̀ sáyìrì ńgbà tó wọ́n dájọ́ ní èèyàn náà ìwọ́pọ̀ èèyàn náà jiná yín ọwọ́ anúkọ́lọ́ wọn forí jìn ọ́ o lè rí tútú bá o kò sí tó lè fi kún o ní rí. فأخذ سيفه فقتله فأكمل به 100. ó ló fẹ́ ká dá o owó iná ló wọ́n wọ̀ ó níná lọ́wọ́ ó ní o ti dá wọ́n àgbẹ̀ náà lọ́wọ́ òkú wọ̀ kó pọ́gọ́rùn-ún ọba yọ ìdá rẹ̀ فقتله ó ṣe bẹ́ orí àfa àwọn nù ọba bẹ́ orí ẹ̀ pé kọ́lẹ̀ kan pọ́gọ́rùn-ún kó wọn pàtó pé náà lọ́wọ́ òkú wọ̀. fígọ̀ yóò ti complete tẹ́lẹ̀ wọ́n complete gan. wọ́n ẹ̀ka pọ́gọ́rùn-ún o wọ́n gbàgbọ́ pé iná ló wọ́n wọ̀ kò ń wà. ثم عرضت له توبة. àmọ́ bó ṣe pa tó sọ pé wọ́n ń pe kinní kan ní consent bó ṣe ṣe tó tinú bíi pé rọ̀rọ̀ kọ́rọ̀ kí ló ń bá mi sọ ó rò pé mo gbàgbé àná ní ìgbàgbé ó kà wù mí kí n padà ní. síbẹ̀síbẹ̀ náà ẹ̀mí rẹ̀ sọ pé òun ò lè ráforíjì wọ́n pe ṣé wọ́n á kú lé ní báyìí náà ni ọba tó tẹ̀síwájú. فسألني عالم أهل الأرض من رجل آخر فدل عليه ọ̀run فأتاه. tẹ́lẹ̀ ìfẹ́ lè junú òun nìkan kọ́ láfa wọ́n tún gbọ́dọ̀ kó àfa kan náà ẹ̀jẹ̀ ń tún lọ́dọ̀ wọn. ẹ máa tún dé o ẹ dákun ọ̀rọ̀ kan ní ń gbé mi nínú mo tún bá wá o. إني قتلت 100 نفس. sọ̀rọ̀ pé àwọn àfa púpọ̀ àfa kò lè jẹ́ àfa kan nù gbà gbọ́dọ̀ dé àfa àtọ̀hún tó ń rà méjì ó sì bẹ́ẹ̀ lérí ó lè jẹ́ ń tún lọ́dọ̀ kí yìí pa kó ń gbọ́n tóun náà sọ. إني قتلت 100 نفس. ó ní mo pa 99 100 نفس. ó ní ó ti dọ́gọ́rùn-ún o ẹgbọ́n ṣe wù dé ẹgbọ́n dáadáa ọgọ́rùn-ún èèyàn ni mo ti pa 99 ní tẹ́lẹ̀ mo ti lọ́dọ̀ àfa kan tó ń lè ráfẹ́rẹ́jì mo ti pa òun náà ọgọ́rùn-ún èèyàn níbẹ̀ lọ́rùn mi báyìí o. يا شيخ فهل لي من توبة. فهل لي من توبتي. ó ní ìjẹ́ bí mo bá dé ìdí mo lè ráforíjì tó mọ̀ ọmọ kí wọ́n lẹ́yìn tó máa ń ṣe súfì bẹ́ẹ̀ yan ọmọ wọn tún àfa àtọ̀ ṣé mo lè ráforíjì. قال ويحك ما الذي يحول بينك وبين التوبة ورحمة الله. àfa lọ́mọ sí rẹ o kí ló ṣe kí ni tó ṣe tẹ́lẹ̀ kò ṣe ẹsẹ̀ wo lọ sẹ̀ tí kì ọlọ́run ò jù lọ. ẹsẹ̀ olóńsẹ̀ tí kí ọlọ́run bó jù lọ. ìbẹ̀rù làwọn àfa dúró tí wọ́n bá tún débi kàbáyìí àwọn àfa tún wá dúró pé àdìsí lọ sọ fún wa a sì gbàgbọ́ pé kàbáyìí mẹ́ta yìí bẹ́ẹ̀ àmọ́ ayé àlùkùránì nìkan bẹ tó lúgọ síbi kan wàràmàtí. وسعت كل شيء. wàràmàtí وسعت كل شيء. ìrámẹ̀ mi ọlọ́run kò sí tí ò gbé mi gbogbo bá tún wù wèwè tá a pín kàbáyìí náà á ní mo sọ sínú rámà mi máa lọ. كل عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله. kúl ọlọ́run ní ànábì bá mi sọ fún wa. للذين لعبادي الذين أسرفوا على أنفسهم. asrafu ọgbọ́n tó ní asrafu wà lá ànfùsì. تعدوا في الذنوب والكبائر. ẹ̀yin tẹ́ ti tayọ àlà nínú kàbáyé nínú ẹ̀ṣẹ̀ gbogbo ọtọ ń pààyàn má rò pọ̀ ọ̀rẹ́ fáwọn foríjì máa já ọkọ̀ ń bẹ́ẹ̀. لا تقنطوا من gbogbo ọwọ́ tó رحمة jẹ́ báńdéètì الله. má rò pọ̀ ọ̀rẹ́ foríjì má jà kánú kí ọlọ́run já ọkọ̀ ń bẹ́ẹ̀. إن الله يغفر الذنوب جميعا. gbogbo ọwọ́ tó mọ́nà ẹbú ọ̀nà ẹbú ló mú jẹun jáwọ́ kò ń bẹ́ẹ̀. gbogbo ọwọ́ tó wà lórí nẹ́ẹ̀tì tó ń pẹ́ ní ẹlẹ́ni lẹ́kún má rò pọ̀ ọ̀rẹ́ foríjì má já ọkọ̀ ń bẹ́ẹ̀. ó nítorí pé lọ́wọ́ ọba. يغفر الذنوب جميعا. kọ̀sọ̀ ẹsẹ̀ náà pẹ́sẹ̀ kanu wò lè foríjì náà yẹ gbèrú. الذنوب جميعا. gbogbo ẹ̀ṣẹ̀ ní máa foríjì yẹn tó bá wù ú.
إنه هو الغفور الرحيم. ọ̀run tó lọ́gbọ́n ọba ń wà ní gafur ọba aláàbòríjì rahim bó bá tún fẹ́rí yẹn tán yóò tún kẹ́ kọ̀fí ó kú sínú ẹ̀ nítorí fọwọ́ ẹ̀dá dúró wàhálà tó ṣe nì kọ́ wa wéèsì kò wọ́ ọlọ́run náà kó wéèsì kò wú àbá sọ fún àbá ẹni tá ń sọ fún ọ pé ó lè ráforíjì kí ni ń jẹ́ pé ó lè ráforíjì ọlọ́run. اخرج من القرية الخبيثة التي أنت فيها إلى القرية الصالحة. solúsà rẹ ni pé ìlú tó ti ṣẹ lọ́run tí wọ́n ń ṣẹ̀ṣẹ̀ nì kò ń bẹ́ẹ̀ change environment lọ́ọ̀lù míì tí wọ́n ti ń sin lọ́hùn tó báwọn ẹni rẹ tó báwọn ẹni rẹ ṣe. فاعبد ربك فيها. wọ́n máa lọ bẹ̀ kọ́ máa lọ sin ọlọ́run ọba rẹ̀. فخرج يريد القرية الصالحة فعرض له أجله في الطريق. ó wá kúrò nínú ìlú pẹ̀lú àníyàn ọgbọ́n wà sí àfa ó fẹ́ máa wá lọ ìlú míì láti lọ sin ọlọ́run kò dé ìlú náà ọlọ́run ẹgbẹ̀mí ẹ̀ ọba kú sórí ọ̀nà ibi ẹ̀ṣẹ̀ ló ti kú ẹ̀ṣẹ̀ ń bẹ lọ́rùn rẹ̀ bóun ṣe ń rò ó wá wà lérí ọ̀nà kéde ibi tí ó ti bẹ̀rẹ̀ sí ní sin lọ́hùn lọ́ba kú. فاختصمت فيه ملائكة الرحمة وملائكة العذاب. màláìkà méjì bá dé màláìkà oníkẹ̀ òun dé pẹ́rù ọlọ́run ni òun fẹ́ gbà kọ́lọ́run ò lè kẹ́ màláìkà tí fìyà níyà òun dé nígbà tá a lọ fẹ́ gbà ẹlẹ́sẹ̀ lélẹ́yìí àfi kọ́ máa lọ́nu ná tòun ní ọmọ lọ àlìjánnà tòun ní ọmọ lọ́nu ná pé 100 èèyàn ní bẹ lọ́rùn rẹ̀ kébẹ̀rẹ̀ omi ọ̀sẹ̀ fẹ́ bẹ̀rẹ̀ sí ní ìṣeré ni kèétí ìdè bẹ́ẹ̀. قال إبليس أنا أولى به إنه لم يأسني ساعة قط. قال فقالت ملائكة الرحمة إنه خرج تائبا. ìtọ́sẹ̀lẹ̀ ń bẹ̀ wọ́n ní yí pé kéèdélù mi láti lọ sí lọ́hùn lóòótọ́ àmọ́ sọ orí kọ́rí tí wọ́n ní tó o bá fẹ́ kírun àníyàn làádá bọ́sàlùwàlá àníyàn lọ́ọ́ dá irun tó kí tí ọ̀la níyàn nu إنما الأعمال بالنيات. إنما الأعمال بالنيات ìjọ tá a fà ti ṣe wáàsí fún tó ti gbọ́ ló ti dàníyàn tútù balẹ̀ ní ẹ̀ ti gbára mi ipò wọn ọ̀sẹ̀ ọlọ́run ọba mọ́ ń lọ sin ọlọ́run ni ẹ̀mí ẹ̀ ti gbára mi lérí ilé ọ̀sẹ̀ ọlọ́run yẹn lẹ̀mí tán sí kọ́ ọ wá sọ pé nísìnyí wọ́dé ọ̀fẹ́ máa wọ́ ọ lọ nù náà ò lè wọ́ ọ lọ nù náà mà nítorí àyà mi ti wá ní sọ́ọ́tù nìjà ìlú sọ yìí pé. ومن يهاجر في سبيل الله يجد في الأرض مراغما كثيرا وسعة ومن يخرج من بيته مهاجرا إلى الله ورسوله ثم يدركه الموت فقد وقع أجره على الله وكان الله غفورا رحيما. من يخرج من بيته مهاجرا إلى الله ورسوله. kí ni wọ́n pè muhajira ilallah kó o ṣe jíra kò níbi ẹ̀ṣẹ̀ padà sínú inú ẹ̀sìn ọlọ́run ó ti ṣe jíra kò níbi ẹ̀ṣẹ̀ ó ti lọ bí tútúbá ọlọ́run gbogbo ẹni tó bá jáde ńlé muhajira ilallah ó ṣe jíra lọ́sọ̀dọ̀ ọlọ́run àti òjíṣẹ́ ọlọ́run. ثم يدركه الموت. ó lè jẹ́ ti maka gbogbo kí jẹ́ maka èyí tóun náà ṣe ìran ìjìrá kan ni ó ti darí lọ bọ́lọ́hún olóhùn ọ̀sẹ̀ lọ́hùn má òun ọ̀pá àyàn má òun ti túbà. فقد وقع أجره على الله. àwọn ọlọ́run ní fàkọ́rí wa أجره على الله. ọ̀rẹ́ yín kẹ́ ẹ lọ́rọ̀ ẹ̀ mẹ́rin yóò lè dá sí mọ́ èmi ọlọ́run ní kẹ́ ẹ dẹ́sán rẹ̀ dá. وكان الله غفورا رحيما. mo ti mójú kó ń bẹ̀ náà nù. فأوحى الله إلى هذه أن تقر به وأوحى الله إلى هذه أن تباهدي وقال كيسوا بما بينها فوجد إلى هذه أقرب باب شبر إلى قرية الصالحة فغفر له. ọlọ́run bá dá sí i ó ní ẹ fi ẹ̀yin màláíkà tẹ̀ ń jà ìwọ tó jẹ́ ọmọ náà ò lè gbé o ọmọ àlùjánnà ni kò gbé ẹ wá lọ sí sílùú táwọn ẹni rí wà فغفر له. ẹbùn má bẹ bẹ́ẹ̀ wá sí katunu
ilé tó ń gbé tó pé kìkìdá mú gbó lọ́pọ̀ ń bẹ kó ń bẹ. kó ń bẹ́ẹ̀ mọ́ sọ pé owó rẹ̀ kéré. الإسلام والتنازع والدين النصيحة الإسلام والتناسب أو الدين النصيحة. kó ń bẹ environment yìí máa ń change yẹn o ó lè change yẹn sí dáadáa ó lè change yẹn sáyì dáa. Mariam ya Isa kí ló help ẹ tó fi jọ kan nínú àwọn obìnrin rẹ̀ environment ló help ẹ ẹni ọ̀tọ̀ ni Anabi Zakaria lọ́tọ̀ inú mìíràbì ní gbé kò rí nǹkan mi wò kò rí nǹkan mi wò kò rí nǹkan mi gbọ́ ìtí ń gbọ́ náà lọ́rọ̀ Ọlọ́run ẹ̀sìn lórí ń bẹ lọ́jẹ́ kiri àjò à ń dẹni Ọlọ́run ó tètè yá tó o bá lọ síbi environment jágẹjágá ayé rẹ lè bàjẹ́. ọba lọ síbi environment tí ò da ayé rẹ̀ lè bàjẹ́. tó o bá rí ń tọ́ da. tó o bá rí ń tó da. ọ̀gbọ́n tó da. ọ̀gbọ́n tó da. ògbórùn tó da. ìwọ gan jọ wọn. ìwọ gan jọ wọn. nítorí kò sí bó ṣe rìn ní ìmánì tí wọ́n padà bá ìmánì rẹ jẹ́. kò sí bó ti rìn. máa wọ ẹni tí ọmọ tí mu ti ń bọ́ mu ti rìn. ọba àwọn jáde lónìí kò mú ọba àwọn jáde lọ́la kò mú ọba àwọn jáde lọ́tọ̀ wọn ni kò é pààyàn èèyàn máa fi sáàpù ni. wọ́n fi sáàpù ní ojúlé òkìlì àdáná ọmọ fi rọ̀ ọ̀kan. kà tẹ̀sí ẹ̀ díẹ̀ lérí kó tẹ̀sí ẹ̀ díẹ̀ yóò wá máa mú jù wọn lọ. yóò padà di mástà wọn yóò máa ṣe wòlímọ̀ fún wọn. kọ́tìhù rọ́hìmì. lẹ́yìn eléyìí wọn nínú àwọn nǹkan tó jẹ́ pé múnkárì ni òun náà lẹni tí jákun ẹbí. munkarun yakulu lihaqqa subhanahu. gbogbo ẹni tí bá jákun ẹbí kéèyàn máa jákun ẹbí. gbogbo ẹni tí bá jákun ẹbí kò dáa kéèyàn máa jákun ẹbí. inú bàjẹ́ tó ga ni. inú bàjẹ́ tó ga ni lòun náà wà. tọ́ra àwọn kankan bẹ ọ̀dá ibà ni ò lè change ẹ̀ mọ́ o. àwọn kankan bẹ ọ̀dá ibà ni ò lè change ẹ̀ mọ́. inú ẹbí tọ́lọ̀ ń bá ti yọ ẹ́ ibi tó ti wú kọ́ yọ ẹ́ nù o lè mẹ́bí mi. o lè lẹ́bí mi ibi tọ́lọ̀ bá ti kó yọ ọ́ nù ló ti yọ ọ́ nù. ọmọ àlejò wọn ni. ọmọ àlejò wọn ni. o lè fẹ́ bí ẹlẹ́bí ṣẹbí o. o lè fẹ́ bí ẹlẹ́bí ṣẹbí. bí ọmọ tó dáyé ni tó bá yá àti bàbá ẹ̀ tó ní ìyá òru ìyá àti bàbá olóyè abí mi yìí yóò tún kọjá. ẹbí èèyàn má lè jẹ ẹbí ni ọlọ́run ò fẹ́ kọjá sí pé wọ́n ní okùn ẹbí ọ̀tọ̀wọ́ rẹ̀ bàjẹ́. gbogbo ẹ̀dá tó bá wá má lè jì tí wọ́n bá ń pè lẹ́bí tì tẹ́bí wá bá tọwọ́ rẹ̀ bàjẹ́ inú múkàrùkà ló wà. ọ̀gbẹ́ni tẹ́bí bá tọwọ́ rẹ̀ bàjẹ́ inú múkàrùkà náà ló wà. yakulu lihaqqa subhanahu alladhina yankuduna ahada Allahi min ba'di mithaqihi. wa yaqta'una ma amara Allahu bihi an yusala wa yufsiduna fil ardi. Ulaika humul khasirun. alladhina yankuduna ahada Allahi min ba'di mithaqihi. àwọn tí wọ́n tó àdéhùn ọlọ́run ọba palẹ̀ àdéhùn ọlọ́run tí wọ́n ti gbà wọ́n wá tó àdéhùn náà palẹ̀ wọn ò mú un ṣẹ mọ́. wa yaqta'una ma amara Allahu bihi an yusal. ẹ tó pa wọn láṣẹ ìgbé kí wọn ó ṣe ẹ̀sùn pọ̀ wọ́n sì gé. wa yufsiduna fil ardi. ẹ tó pa wọn láṣẹ pé wọn ó sopọ̀ náà ní kíni òun ló kù bí. ètò pa alápẹ̀ kó so pọ̀ òun náà lókun bí. tí ò gbọdọ̀ tí ọwọ́ ẹ̀dá gé. tí ò gbọdọ̀ tọwọ́ ìdágé. lábẹ́ bọ́ bá ti lè kórí. lábẹ́ bọ́ bá tún kórí. ọmọ mánéjì ẹ̀ náà ni. ọmọ mánéjì ẹ̀ náà ni. ìtọ́jú àmọ̀ pinnu corruption lọ́wọ́ àní bọ́lọ̀ bí ọlọ́run sọ yìí kó ọlọ́run ní. wa yufsiduna fil ardi. yufsiduna fil ardi. ìbàjẹ́ ni. ìtòfin wa mọ̀ nù ọlọ́run bá kà sọ́dà àbàjẹ́ ni. ọ̀ndà àbàjẹ́ ni o. ọ̀dà àbàjẹ́ ló wà. lóòótọ́ inú tó ṣòro mánéjì ni o. lóòótọ́ tó ṣòro mánéjì ni. sọ̀rọ̀ pé ẹbí fẹ́ ẹbí tá à ń sọ̀rọ̀ ẹ̀ àti sọ fún yín nuclear family wà extended family wà láti kárí gbogbo wọn àlọ́ǹgì ó rí kí gbọ́ kí gbà nù wọn.
Orí kì í gbọ́ kì í gbà nínú wọn láti kárí gbogbo àlọ́. kì í ṣe nǹkan tó yí sí. Kì í ṣe nǹkan tó easy. àmọ́ Ọlọ́run fẹ́ kó máléjì ẹ̀. Àmọ́ Ọlọ́run fẹ́ kó bá òun mánéjì rẹ̀. nítorí bí mi máléjì ẹ̀ ń bẹ lórí ire wà. Torí bí mánéjì rẹ̀ ni òun náà lóore wá. torí ẹni bá ti gé lára ẹ bí ó ti gé lára Ọlọ́run. Gbogbo ẹni tó bá ti gé lára ẹ bí ó ti gé lára Ọlọ́run. bá a di ṣiṣẹ́ wí. Báyìí di sànẹ́bí wa Muhammad ṣe wí. Ọba ti gé lára ẹ bí ó ti gé lára kẹ Ọlọ́run. ìwà gé lára ẹ bí ni. Ìwà gé lára ẹ bí ni. ìran àbàjẹ́ kan ni ìran àgbẹ̀rùgbárí kan ni. Ìran àbàjẹ́ wọ́n mú kí sọ arákùnrin kan wá. ó ti gé lára ẹ bí lọ́jọ́ tó ti pẹ́. Rajulu. ẹni tí ẹ máa gbọ́ wá sí òwò tí délé ẹlòmíràn mẹ́bí ẹ̀. Kò mẹ́bí ẹ̀ kò mọ́lé. àwọn àgbàlagbà tó bí wa àwọn máa ń ṣe nǹkan kan jọ̀hún bí wọ́n bá ń ṣe ìyàwó wọ́n lọ máa gbọ́ àmì ọmọ àǹtí mi wọ́n wá ká àwọn ọmọ wọn lọ wọ́n fẹ́ kí wọ́n mọra wọn. Wọ́n fẹ́ kó mọ́ra wọn ni. wọ́n ní ìsìn ọmọ ju àbúrò rẹ àtẹ̀gbọ́n rẹ tí ìyá yín àti bàbá ń jọ bí ọ ẹjọ kan tó mọ̀ náà nù. Ẹnìkan tó mọ̀ náà nù ni. tí wọ́n bá ń sọ rẹ̀ yóò ní ta lélẹ̀ wọn ọmọ ta ní jẹ́ bẹ́ẹ̀ má dad. ẹbí tọmọ díẹ̀ ẹbí tẹ̀yìn òbí gbọ́rọ̀ tóró wọn náà ti gé ọ̀fẹ́ bí ó súnmọ́ tẹ́lẹ̀ ní ọjà àwọn ọmọ rẹ̀ ọmọ wọn ó ti rẹ́ bí ló ń wàhálà. O ti rẹ́ bí ló ní wàhálà tó ti gé wọn. kò sì sí bó o ṣe fẹ́ ṣe ẹbí rẹ lẹbí rẹ àyè ọ̀rẹ́ ọ̀tọ̀ àyè ẹbí ọ̀tọ̀ bó o ṣe wọ́ gbajúmọ̀ jù bẹ́ẹ̀ lọ nítorí wọ́ jẹ́ òde tó o pè tó ọ̀rẹ́bí rẹ ń bẹ́ẹ̀ họ́ bí ẹ ojú tì ọ́ báwọn ọ̀rẹ́ rẹ ṣe lè wọ́pọ̀ tó wọn ní àlẹ́bí rẹ dà kọ́ lẹ́bí ni wọn ní àkúdàáyà ni. Àkúdàáyà ni kò lẹ́bí. Al-Islamu wa-tanasu awedinu nasiha. Al-Islamu wa-tanasu awedinu nasiha. tó fi hàn pé ìbàjẹ́ ni tọ́ka kọ́ ni òun lọ gbogbo àṣàkáṣà tó dáyé lónìí ẹ̀mí tó ti jìnnà sẹ́bi tí kò wẹ́ bímọ kò fẹ́ rẹ́ bímọ ọwọ́ atásùkò tí ó lẹ́bi yóò máa lọ rẹ́ǹtì wọn. Yóò máa lọ rẹ́ǹtì ẹbí. wọ́n fẹ́ lọ tọrọ ìyàwó ọkọ̀ ẹbí tí ó bá lọ yóò lọ rẹ́ǹtì ẹni tí ó ṣẹ̀gbọ́n bẹ́ẹ̀ ẹni tí ó ṣàbúrò bẹ́ẹ̀ ẹni tí ó ṣèyá bẹ́ẹ̀ ẹni tí ó ṣe bàbá bẹ́ẹ̀. Yóò lọ rẹ́ǹtì gbogbo wọn ni. òwúrọ̀ ẹ̀ wọ́n lọ sàrákùnrin yóò ti já Rajulun qad qata'a rahimahu yuridu an yantasiba ila usratin. ó ti já lára bí kò bẹ́ẹ̀ bí kan ṣe kò béèrè ẹbí kò náání ẹbí kò béèrè ẹnìkan ọjọ́ wa lọ ń sàn láyé rẹ náà ni. Falakiya imra'atan wa arada an yastankihaha. ìsàyè lọ lọ́ba wà lájú lọ́ba pàdé ọmọbìnrin kan tó fẹ́ fẹ́ bá lóun fẹ́ fẹ́ ọmọbìnrin yìí wọ́n ti fẹ́ náà ara wọn. Wa sahaba ila usratil binti. tó ọmọ tá a sá fẹ́ bọ́bá tá a tún kọ yọjú lé wọn ó sá yọjú ó dé tó yọjú. Min huna alima anna zawjatahu min zawatil maharimi. ìjọ òun lọ́mọ̀ pọ̀ máa tóun fẹ́ dé ẹbí làwọn. Ǹjọ́ ló tó àmọ̀ pé ọmọ tóun ti ń tẹ̀lé tóun fẹ́ yẹ ẹbí làwọn. ọmọ tó fẹ́ ti bọ́ sínú àwọn tí wọ́n lọ àgbọ̀dọ̀ fẹ́ tí wọ́n gbé ń bá gòlè urumati alaykum. Hurrimat alaykum ummahatukum. وبناتكم وأخواتكم وعماتكم وخالاتكم وبنات الأخ وبنات الأخت وأمهاتكم اللاتي أرضعنكم وأخواتكم من الرضاعة وأمهات نسائكم وربائبكم اللاتي في حجوركم التي دخلتم بهن فإن لم تكونوا دخلتم بهن فلا جناح عليكم وحلائل أبنائكم الذين فلا جناح عليكم وحلائل أبنائكم الذين من أصلابكم وأن تجمعوا بين الأختين إلا ما قد سلف إن الله كان غفورا رحيما. àwọn tá a gbọ́dọ̀ fẹ́ ni ẹni òun lọ tọrọ ti kó sọ̀kanú ẹ̀ kí ló mú un bọ́ kí ni òjò mọ́
kí ni òjò mọ̀. قطيعة الرحم ó ti gé lára ẹbí ó ti gé lára ẹbí ni òjò mọ̀. kéèyàn ó gé lára ẹbí kéèyàn ó gé lára ẹbí. inú ntọ́kan kọ̀ tí ọ̀dà tí wọ́n fẹ́ á ṣe ni inú tọkọ ọkọ tí ò da tí ò fẹ́ ṣe inú ni. bàjẹ́ tó lágbára láwùjọ wa ni inú bàjẹ́ tó lágbára láwùjọ wa ni. النبي صلى الله عليه وسلم قال إن الرحمة لا تنزل على قوم فيهم قاطع رحم. Ànábì ló wí o ànábì ló sọ bẹ́ẹ̀ ló wí. bá ń tó àdìsí òun dá إن padà الرحمة ìta ń pè ní kí Ọlọ́run لا تنزل على قوم kò ní sọ kalẹ̀ bá kò ní sọ sídìílé kan kò فيهم ní sọ sínú ìjọ kan sáwùjọ kan فيهم قاطع رحم. fẹ́ni tọ́já kan ẹ̀bí ń bẹ láàrin wọn yóò sì kéré ibú tiẹ̀ bẹ́ẹ̀ yòókù ká tó wá pé gbogbo ìdílé tí wọ́n tiẹ̀ fẹ́ ríra wọn. رواه البيهقي. bí àkìlọ́gbà dín sí náà wá. وعن النبي قال لا يدخل الجنة قاطع رحم. صحيح مسلم. sọ́yìn mọ́ mi lọ́wọ́ ẹnu kò ní wà lìjánà náà ẹni okùn ẹbí bá tọwọ́ ẹ̀ bọ́ لا يدخل ó ní الجنة. kò ní wà lìjánà kò ní wọ paradise tẹ́lẹ̀ ń wá wọn o gbogbo bá ti lè wórí gbogbo bá tún kó rí. ẹ lọ sẹ́tù ní ẹbí yín o ẹ lọ sẹ́tùnú ẹbí yín wẹ́bí lọ. máa lọlé ọdún. ẹ sẹ́tù kọ́ lọ́lé ọdún ọ̀tọ̀ kó lọlé ọdún ọ̀tọ̀. ẹlòmíì gé lára ẹbí kọjá gbé tí wọ́n sọ ọ̀hún ilé ọdún ṣe bí ń bẹ́ bí ṣe kọ̀ọ̀kan lọ́lé ọdún ni ẹnì kọ́ ọ̀tí ẹ̀ bẹ́ bí ṣe rárá ni lérí tí ò tó nǹkan ẹlòmíì ò tẹ ẹ̀bẹ́ bí ṣe lára ni lórí tí ò tó nǹkan. lérí tí ò tó nǹkan lérí tí ò tó nǹkan ni. lérí ọ̀rọ̀ ogún lórí ọ̀rọ̀ ogún. lérí ọ̀rọ̀ dúkìá lórí ọ̀rọ̀ dúkìá. ẹ wá bẹbí jẹ́ ẹ wá bẹbí ẹ jẹ́. bàná jẹ́ ẹ bàná jẹ́. ẹ balẹ̀ jẹ́ ẹ balẹ̀ jẹ́. wọ́n ní ẹ bọ̀dẹ̀ jẹ́ wọ́n ní ẹ bọ̀dẹ̀ jẹ́. ẹ bọ̀dẹ̀ ẹ jẹ́. ọ̀dẹ̀ mo sọ ti àwọn ilẹ̀ wa ń bí ni ọ̀dẹ̀dẹ̀ kọ́ wá ṣe bẹ́ẹ̀ kọ́ wá lọ pàdé ọlọ́run dáadáa bó ló ti pàdé ọlọ́run àwọn àgbàlagbà tá a bá dá àwọn bàbá tó dá àwọn bàbá tó dá ìṣẹ̀lẹ̀ kẹsẹ̀lẹ̀ ń gbà wá kékeré àti wà yìí wọ́n fẹ́ kọ́ ni bẹ́ẹ̀ àwọn àgbàlagbà jọ ń ṣe wá lé wọ́n gbà sọ́kọ́ àwọn kan náà sì burú tí ó ṣe lágídí wọ́n á kọ̀ òun náà délé mọ́ kò pé ẹnì kankan mọ́ mọ́ wàá àgbàlagbà ọlọ́run nígbà àwọn àti pásítọ̀ tó àwọn ńlọ́dọ̀ ọlọ́run báwọn làwọn sì fọ̀rọ̀ lẹ̀ eléyìí máa ti kó ònà ẹbí nù tí wọ́n sì lẹ́ni tó bá jákun ẹbí oníwàlì jẹ́ náà ẹ lọ pé wá gbogbo ohun tó ṣe àforíjì ọlọ́run ó foríjì ọ máa wálé o máa wálé o ẹ máa bára yín ṣe o ẹ má jìnnà síra yín o toró ti dẹbi jẹ́ àwọn ọmọ tàwọn àgbàlagbà náà kò bọ́rọ̀ sí baba lẹ́nu àwọn náà báwọn náà ṣe mọ́ àwọn ọmọ tiẹ̀ náà gbé àwọn ọ̀fẹ́ dáadáa fún yà àwọn ọ̀fẹ́ dáadáa fún bó tí ọba fi dẹbi rú tí ọ̀dà náà rú ẹwú ìfọ ẹ ẹsẹ̀tú ẹ. ẹsẹ̀tú rẹ̀ ẹsẹ̀tú rẹ̀. ẹsẹ̀tú ẹ kò gbọ́dọ̀ lé pé bá a ṣe fà á tàbí lọ bọ́lọ́hún ọba nìyẹn báwo lọmọ tó bá. báwo lọmọ kọ́ bọ́lọ́hún báwo lọmọ tó bá. tó fi lọ bá ta ni. tó fi lọ bá ta ni. báwo lẹ tẹ ń pọ lọ́hún. tó lẹ ń pọ lọ́hún náà. àdìkíá máa ro. àlìkíá máa ro. gbogbo wọn bá sùúrù tó lè ṣe fún wa náà ní bá ń ṣe bálabàlá láyé yìí o ó gẹ̀gùn dè wá lọ́hùn ni o pẹ́ dé. ó gẹ̀gùn dè wá lọ́hùn ni pẹ́ dé ẹ̀ ń bọ̀ wá bá mi. ẹnu mi tún láyà yóò bá wa dọ̀hún àmọ̀ yanjú ẹ bọ́ bá dé bo. sí lọ́ọ̀yà ń bẹ lọ́hùn tó gbà ní. kódà bọ̀ palẹ̀ má dáadáa tó ń lọ Lọ́ńdọ̀nù bẹ̀ wọ́n ọjọ́ máa sọ pé abádọ́hún ọmọ yanjú ẹ kọ́ mọ́ palẹ̀ má ara rẹ̀ lé. tani ọ̀dọ̀ ọlọ́hun yìí ọ̀jẹ̀ ọ̀ sáà ti bẹ̀ lọ́hùn ráyè tiẹ̀ ni kátó parí kìámọ̀ àdìgámọ̀ náà abádọ́hún àmọ̀ yanjú ẹ kò sí tí ń bọ̀ lókè tí ilé ọgbà mẹ́wàá ń bọ̀ lókè ọlọ́run ọ̀sọ́ kalẹ̀ ni o mẹ́wàá ń bọ̀ lókè tí ilé ọgbà ẹgbẹ̀rún kún òkè ń. kọ́tù rọ́ọ̀mù kí ọmọ jákun ẹbí kí ẹsẹ̀ ká kékeré. kí ọmọ jákun ẹbí kì í ṣe ká kékeré. ẹ̀ṣẹ̀ tó tóbi ni. ẹ̀ṣẹ̀ tó tóbi ni. ìbàjẹ́ tó tóbi ni. ìbàjẹ́ tó tóbi ni. ìtọ́kàn kọ̀ ni. ìtọ́kàn kọ̀ tó tóbi ni. a ti sọ kọjá lánàá kò bá má jẹ́ pé ẹbí tóbi ni a máa pé tàṣà àdúrà bí wálé àrẹ okùn bí. واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم
tí ń bọ̀ lẹ́yìn ó ṣe pèlè yín. torí tẹ́ bá tún ṣe àwọn tó ń bọ̀ lẹ́yìn ó ṣe pèlè yín. torí ọlọ́run ò forí rẹ̀ sójú kan. ọlọ́run ò forí rẹ̀ sójú kan. ọ̀la sì jìn. ọ̀la sì jìn. tálá nídìí àmọ́. tálá nídìí lọ́la ni àmọ́. ọlọ́jà àwọn tó ti kájú lára wọn náà pé kí ni bí mo bá dé yìí ní ìsìn kí ni ìwúlò ẹbí gan. kí ni ìwúlò ẹbí gan bí tí mo bá dé yìí. ṣé ìtọ́ ayé dá ṣe ni. sí ìtọ́ ayé dá ṣe ni. mo mọ gómìnà mo mọ alágbájá mo mọ làkàṣègbè ọmọ pé ìwúlò ẹbí wà tó bá di ijọ́ kan pọ́njú. ọba àdìjọ́ kan pọ́njú ọmọ pé ìwúlò ẹbí wà. nítorí tí ò sí ọlọ́run ní wí sórí ọ̀rọ̀ tó bá ti gbọ́ lẹ́nu ọlọ́run májàrọ̀ ọkàn ọmọ láti gbà rọ́jú gbà gbogbo àti lè kó rí tí wọ́n tún wá ń bí ọ pé àǹtí ẹ ṣáàjọ tán òun tún wá ń gbọ̀nsẹ̀ pìpìpìpìpì pẹ̀lú ìbínú ẹsẹ̀ wọn ò ní ṣe gbọ̀n máa ń jọ kan. ẹsẹ̀ wọn ò ní ṣe gbọ̀n máa ń jọ kan. kò ṣe gbọ̀n máa ń jọ kan bàbá ẹ dákun ẹjọ́ tán àwọn alájọbí náà ni àwọn àgbàlagbà yìí náà ni àwọn àgbàlagbà máa sáré wọn lọ́hùn bàbá dọ̀ wọn á máa yanjú ẹ̀ kí ló fẹ́ lọ fi jábọ̀ fún àwọn àgbàlagbà ni. okùn bí. mani ahaba ayubu satalahu fi rizkihi wa yuakhkhar lahu fi umurihi falyasil rahimahu. àdìsí mi tunu sallallahu alaihi wasallam anábìrin bá fẹ́ kárí kí wọ́n máa dàgbà. wa yusalahu fi umurihi ayatul umruhu. o sì fẹ́ tètè kú ó fẹ́ kẹ́mi èrè ogun anábì ní solúsàn kárí kiri ọmọ dàgbà sí solúsàn kẹ́mi èrè ogun sí ni yí pé. falyasil rahimahu. máa dẹbí rẹ pọ̀. ó fẹ́ kẹ́mi èrè ogun ó fẹ́ kárí kiri ọmọ pọ̀ máa dẹbí rẹ pọ̀ ní. bọ́ọ̀ bá gbàdísì anábì ń yé. tó bá gbọ́ àdìsí ànábì Muhammad yé. kí ni wàá ṣe tẹ̀fsírì ẹ̀ fún ọ. àbọ̀ wàá ṣe tẹ̀fsírì ẹ̀ fún wa. àwọn tó wúlò fún òní fi ó tètè lọ. àwọn tó wúlò fún ni wọn ò ní fẹ́ kó tètè lọ. àmọ́ òwúlò. àbọ̀ òwúlò. aláì lówó tí wọn bá sọ pé má jà sí kòtòkò má jà sí gidi má jẹ́ ń bẹ̀ ni o. wọ́n jẹ́ nu owó rẹ̀ ni o. ó ń pẹ́ kó tó kú dànù. ó ń pẹ́ kó tó kú dànù àkúkú àǹfààní rẹ̀ kankan jẹ́. ìtàn nábì wínú. ìtumọ̀ tí ànábì Muhammad wínú ni. àrísìkí rẹ ọfẹ kọ dàgbà ọfẹ ó tètè tán ó sì fẹ́ tètè kú ànábì ní sọ ẹbí pọ̀. ànábì ní sọ ẹbí pọ̀ ni ọfẹ kárísìkí rẹ ó dàgbà ó sì fẹ́ tètè kú sọ ẹbí pọ̀. sọ ẹbí pọ̀. sọ ẹbí pọ̀ ni. àwọn àgbàlagbà kan bẹ nínú ẹbí ọmọ kéékèèké láwọn àgbàlagbà jọ àwọn àgbàlagbà rẹ àwọn ọmọ kéékèèké tí wọ́n fẹ́ dìde tí wọ́n ní láárí tí wọ́n bá rí òmíì tí nǹkan bá ṣe alọ́lọ́run mọ́ mi lé yìí ògo ó lé wa ni o kàwọ́tọ́ bá fi mu já wọn máa lọ o mọ́jọ́ jẹ́ àwọn oríire kúri o. mọ́jọ́ jẹ́ àwọn oríire kúri. ọ̀là kó wúlò. ọ̀là kó wúlò ní. bọ́jọ́ ògo lè wọn jù bẹ́ẹ̀ lọ́gbà tó ọba wúlò wọ́n lọ ọlọ́mọ bá wọn wógo mi ni. àwa jọ̀wọ́ kan tó bá wúlò wọ́n ọlọ́run bá wógo mi eléyìí ò wúlò bá parògo yìí. bá wógo mi ni. bá wógo mi. èèyàn bá dé tó wá sọ fún pé ẹsẹ̀ wù ẹ dákun kí ní ikú díẹ̀ káàtó nǹkan kan yọ̀ wá rojọ́ lè ọ̀ wá kún ẹ dákun máa bi léèrè pé sí ọ̀dà rí ni ayọ́nà ti da ọ̀rọ̀ fún ni síjọ́ ti ń da àṣìlú ni. síjọ́ ti ń da àṣìlú ni. àwọn àdìmọ̀kadìkì ní ìṣẹ̀dá máa tún ṣe. síjọ́ ti ń da àwọn náà wá wọn lọ kún ọkàn rí ọlọ́dì gbé tí ò sí ìfẹ́ ọ̀bàjẹ́ ni ìfẹ́ ọ̀bàjẹ́ lákè ẹ̀sà mi wájú ọlọ́run kọ́ mọ́ bàjẹ́ yóò jọ bá bàjẹ́ jẹ́ tán láàmú wá rí ọ níjọ́ bá wá tí ọ̀dà mọ́ ọ wà nípò wúlò fẹ́ bí rẹ níjọ́ tó sí ń pò mọ́ ni wọ́n mọ̀ á rí ọ mítìnì ọmọdé ìjọ wà ń pò òun náà lọ fi pọ́n wọn lé. ìjọ tó wà ń pò náà lọ fi pọ́n wọn lé. ń kó àkànbẹ ọlọmọsà foríjì bá yá fi wọn àwọn méjì ni wọn lọ́n bá yá fi wọn láì kí á mọ̀ méjì tí ẹ̀kọ́ mẹ́ta ni. bọ́dá Rafiu ọlọmọsà yá fi ẹ̀ èjì ni Rafiu. ìdàgbà kéèké la wà ọlọ́run sì kẹ́ ọlọ́run kẹ́ ọwọ́ ẹ̀ tètè jí sówó lówó èèyàn tọ́lọ́run kẹ́ ni wọ́n. mọ́tò pijó òun ni wọ́n ló ń gbà náà tọ́ba tí wọ́n gbé mọ́tò dé á ní súlẹ̀ bírí yà ọkọ̀ àánú ọkọ̀ yóò máa gbé káàkiri níbì kan lọ wa wọ́n sọ pé káàánú ọmọ ìpè ẹ̀gbọ́n wa lówó náà ni. yóò máa kó wa káàkiri tọ́ba kó wa káàkiri àwọn bàbá sì wà ní ìbò lọ́wọ́ kó wọn lọ rà fi wú máa wo dáadáa máa ń tẹ̀lé dáadáa ni o. àwọn ajá wa kó wa lọ bẹ́ẹ̀ Rafi wàhálà rẹ̀ pọ̀ fa ìbò lọ́wọ́ ká ọmọ yìí káàkiri ọ̀nkù ní sì máa ń pe dáàdi wa ọlọ́nkù mi bẹ́ẹ̀ náà ṣe máa gbé mi sí kẹ̀kẹ́ rálì nù tẹ́ máa gbé mi káàkiri
láti wà lọ́tọ̀ wọ́n wá ra kẹ̀kẹ́ rálì fún kọ́ máa mú lọ léèwé wọ́n rà fáwọn tọ́jẹ́ tí wọ́n rà fún wọ́n máa gun kẹ̀kẹ́ rálì lọ léèwé sọmọ olówó ẹ̀ máa gbádùn níjọ́ gbọ́dọ̀ ọjọ́ lọ kẹ̀kẹ́ rálì lọ́dà bí mẹ́sìlì lọ́dún náà ejina náà ọba rọ mu owó bá dé ọlọ́mọba kẹwọn bá wá dé báyìí tó bá ti dé báyìí yóò wá jókòó ti dáadé wá jókòó ti báwọn máa ń bẹ abá ti di kó dé wọ́n máa lọ́dọ̀ bàbá àbọ̀ ẹ̀rí pọ́ màmí ti dé kọ́ yóò wá ní ìyá Garba mú bọ̀ ẹ jẹ́ kí n rí yàrá jìnnà ẹ jẹ́ rọ́ọ̀kù mi ná ọba dídádì wà tẹ́ni sọ̀rọ̀ tó ìyá Garba yóò wá gbá pòtí là níbi yóò wá jókòó ìyá Garba lúrújọ́ yẹn tẹ́ ẹ máa ń rò fún àyẹn gbà tá à ń lọ skul ẹ bá mi fi kó lúrú yẹn àtàmàlà kọ̀sọ́ ẹbí nù tẹ́ kú kò sọ ẹbí nù tó ikú. wàláhì bìlà bẹ́ẹ̀ ni bàbá wa former minister àwọn alájí wa Sakasadu tọ́jú àbúrò màmá mi àwọn yìí wọ́n bí wa lé lọ́wọ́ tó bá di Ramadan báyìí bàbá wa Sakasadu yóò tán tẹ́lẹ̀ rẹ̀ látago mẹ́rin gbogbo sáfù àwọn àgbàlagbà wọn bàbá jẹnra àdáńgbá bàbá wa sàrò mọ́rù sàrò bàbá wa gbogbo àwọn àgbàlagbà wọn bí wọ́n ti máa ń wò nù àwọn bàbá alárìsà gàyà àwọn alájí kọ́lá àwọn àgbàlagbà wọn yóò wá tán tọ́ba tẹ́lifí tán yóò wá pè mí sheik mandiesa mo gbádùn yín I'm proud of you. lọ́ba ti dé báyìí lọ́ba tí wàá dé lọ ni ó sì lòpò láyé àwọn jọjí ní tí wọ́n jẹ́ gọ́fúnà ló ti di kọmíṣánná ó lòpò bọ́ọ̀bù ṣe di kọmíṣánná ohun tí gbogbo rẹ̀ ọmọ ọ̀rọ̀ girigirigirigiri ìta wálé wa àwọn náà wọ́n pààkì sí ká tó máa sọ̀rọ̀ sẹ́mìtì gan ọwọ́dún tí jọjí ní ti ṣe gọ́fúnà Kwara State sẹ́mìtì ni tọ́ba gbọ́n kékeré náà wà yóò wá gbé mọ́tò pẹ̀lú ọlá táwọn masínì ń tẹ̀lé sáńsẹ̀ yóò àpáàkì ogun wọn síta àwọn ọlọ́pàá àti wọlé gàgà á ní àǹtí mo ti dé Saka ó ti dé àwọn ilé ìwòrán yìí yóò ní wọn mú mi àwọn tí ń tẹ̀lé mi yóò àjòkó tà àlájá wọ́n jọ sọ̀rọ̀ ẹbí nu wọ́n lọ. ẹbí nu ni wọ́n sọ̀rọ̀ wọ́n wá lọ. bó ti wá sí tè lọ́dọ̀ Ọlọ́run wọ́n ti wá sí tè lọ́dọ̀ Ọlọ́run ni. nígbà tí ọmọ pé kú ń bọ̀ ọwọ́ wa ń jọ náà gbogbo àwọn bàbá wọn tó kù ọwọ́ akógun àtọkùnrin wọn àtobìnrin wọn alájà wa bá yín ṣeré ni alájà ọkọ mi mo rí gbogbo yín inú tàlájà náà ń dùn pé àwọn ọmọ ìyá mi ọmọ bàbá mi wọn yàn jẹun tán àfẹ ya fọ́tò gbogbo wọn àyà fọ́tò ń bẹ lọ́wọ́ mi dọ̀la àsọfẹ́ lọ́dọ̀ Ọlọ́run ni. wọ́n ṣẹbi tí wọ́n lọ ni. bẹ́ẹ̀ ni mo ní mẹ́ta ni wọ́n bẹ́ẹ̀ ni bàbá olówó ń Kaduna àwọn alájà wa fún hẹ́pù wọ́n Kaduna wàá rè wá síbí bá a gbómi kaná ọkọ̀ ní ọwọ́ yóò dé ẹbí mi ní ṣe nǹkan tó èdòdó Ọlọ́run báwọn ò ṣe ní máa gba kọmíṣàn lọ́dọ̀ Ọlọ́run bí ṣe ń wù yín náà kọ́nà tó máa kẹ́ wọn lálìkì àmà. wọ́n pọ̀ bẹ́ẹ̀ níta bánu ìyá mẹ́lẹ́jà ń bẹ́ẹ̀ Ọlọ́run kọ́ mọ́tà kẹ́kọ́ kẹ́sùn ìmánu májà náà ara wọn náà ni ìyá mi olówó ń bẹ́ẹ̀ àwọ̀jà àfukù wọn ń bẹ́ẹ̀ ara wọn náà ni alájà ìyá mi àdíjà wọn pọ̀ mẹ́ ẹbí la bá. ẹbí ni gbogbo wọn ṣe. àwọn ti kà á wọ́n ti rí inú pé ẹ̀sìn ni ká ṣe bí. àwọn ti kà á wọ́n ti rí pé ẹ̀sìn ni ká ṣe bí. kò sì gbọ́dọ̀ tọwọ́ yín dàrú. ẹbí ò gbọ́dọ̀ ẹbí pàtàkì dákun gbogbo wọn tó bá kú dẹ̀kùdẹ̀ bá kú nu fámìlì. ọgbẹ tó bá kù díẹ̀ nínú fámìlì. lọ yanjú ẹ. má wo ti yí pé wọn ò nígbà tó sú ọ wá padà wá nìsín. wọ́n wò pé ìgbà tó sú ọ lọ́wọ́ padà. yẹ wo ni kó sú ọ kó o fi ọ sí ẹ̀yẹ kó o fi gbáráǹkì lọ́dọ̀ Ọlọ́run. yẹ kó sú ọ kó o mọ gbáráǹkì níwájú Ọlọ́run. májọ Ọlọ́run ní gbogbo ẹ̀dá tó bá fẹ́ kí adìsí kíkọ́ gbá yìí. Ṣàtàláhù fi rìsíkì wáyún sáláhù fi ọmọdé. ẹ̀mí rẹ̀ lọ fẹ́ kó gùn sí ọ fẹ́ kí n ṣe bẹ́ẹ̀ fún ọ. fálì ẹ̀sìn rahimahu. sẹ́ni rẹ̀ pọ̀ ọ fẹ́ kí n fàdíjánà ṣe sàrà fún ọ mọ́ jẹ̀bi. gbogbo ń bábá ṣe lè kó rí rọ́jú. òun tó bá wò kó rí rọ́jú. àwọn ẹbí rẹ ni pé gbogbo wọn ẹ pera yín. ẹ pé gbogbo wọn. ẹ ṣe dà bọ́dá mi ẹ ṣe dà bàbá ẹ ṣe dà ẹ má bínú. ẹ sáré pé mo ti dàgbà iná ẹ kù lára mi tí wọ́n fi rí pé ń bẹ bó ṣe wí fún wọn ẹ má bínú. àdúrà burú tẹ ṣe fáwọn àwọn àbúrò yìí ń sọ̀rọ̀ bàbá tiẹ̀ nu tẹsí fáwọn àbúrò yìí tí wọ́n fi kú ẹ wá ní àgbàgbé dákun ẹyẹ gbàgbé ẹ fẹríjì mi kóun ló lè fẹríjì mi láti kí á mọ ìtí ń jẹ́ sínú ni. ẹbí ń gbọ́dọ̀ Ọlọ́run mọ́tà fẹ́rí àjì sí akadimati ìjọ sí akaku mínísítà àjì Suleiman ó sì fẹ́ lè kú ìfìlẹ̀ pé ọmọ ìyá kan tí mo ní o ti wá lọ
ẹbí òun lọ dàgbà ìjẹ́bí lọ dàgbà lẹ́mìí ẹ̀. ìjẹ́bí ló dàgbà lẹ́mìí wọn. onílà fẹ́ ṣe pọ̀ mọ́. onílà fẹ́ ṣe pọ̀ mọ́. àfẹ́ màjọ ara wa lọ àtọmọ wa. àfẹ́ màjọ ara wa lọ àtọmọ wa. àwọn àgbàlagbà mi ń bẹ ẹjọ́ òun tọ́lọ̀ ń kẹ́ gbogbo ọmọ ẹbí òun lọ́tọ̀. àwọn àgbàlagbà mi ń bẹ láyé ẹjọ́ òun gbọ́ wọn tó ń tẹ́ bíbí òun lọ́tọ̀. òun lọ́tọ̀. ẹbí pàtàkì o. ẹbí pàtàkì o. kéèyàn dẹ́kun ẹbí ọ wà nínú nǹkan tọ́ka kọ́ nínú nǹkan àbàjẹ́ bọ́ba kò níbẹ̀ ni èyí tí wọ́n tún sí sọ́ńdà rẹ̀. Alijaru bisu munkarun. kéèyàn má kù lọ́rọ̀. alijaru bisu munkarun. àwọn tí ì wọ́ọ̀rì ń pọ̀ ọ̀rọ̀ kò sí tí ò lè fẹnu sọ. àwọn tẹ kì í wọ́ọ̀rì nípa ọ̀rọ̀ kì í sí tí ò lè fẹnu sọ. kò sí tẹnu rẹ̀ ọgbà. kò sí tẹnu rẹ̀ ọgbà. kò sí ní wọ́ọ̀rì. kò sí ní wọ́ọ̀rì. aṣọ náà nù. òun sọ tiẹ̀ yóò mọ lọ́nu. wọ́n là nàbí Muhammad sallallahu alayhi wa sallam qala kullu ummati mu'afa illa al-mujahirina. ó ní gbogbo ọjọ́ mi kò sí èyí tí ò ní rí tẹ́wọ́ gbà lọ́dọ̀ Ọlọ́run tí wọ́n ò ní bójú kò fún. illa al-mujahirin. aláya kókó náà kí. ẹni tí ó sọ tí ò ní mo sọ náà mo ṣe nù kí ni ó wá ṣẹlẹ̀ mo sọ mo tún dúró tì í. mo sọ mo tún dó tì í kí ni wàá ṣẹlẹ̀. ànábì láwọn àwọn ìwé nìkan ní òní rí tẹ́wọ́ gbà lọ́dọ̀ Ọlọ́run. ànábì láwọn yìí nìkan ní òní rí kẹgbà níwájú Qala Ọlọ́run. ta'ala la yuhibbu Allahu al-jahra bis-su'i min al-qawli. إلا من ظلم وكان الله سميعا عليما. Ọlọ́run ọba fúnra rẹ̀ tó ètì ni Ọlọ́run dìdí ètì ẹ̀ ni. La yuhibbu Allahu al-jahra bis-su'i min al-qawli illa man zulima. minal qawl. Min al-qawli. kéèyàn máa sọ̀rọ̀ bú jáde lẹ́nu ọ̀rọ̀ àwọn àsọtọ̀rọ̀ bis-su'i min al-qawli. àsọtọ̀rọ̀ tó tún wá sọ tí ó tún dúró tì. àsọtọ̀rọ̀. mo wí inú ta ni ó wá mú mi. yóò tún wá dúró tí mo wí ní ta ni wàá mú mi. ta ni ó sọ pé n ta sọ yìí ò dáa. ta ni ó sọ pé n ta sọ yìí ò à dáa. ń retí ẹni náà. à ń retí ẹni náà. ẹni mọ̀ ṣe bẹ́ẹ̀. ikú padà kọ̀ fún ọjọ́ kan o. ikú padà kọ fún ọjọ́ kan. ọ̀rọ̀ wọn padà di ọ̀ràn sí Ọlọ́run jọ gbé dàríkíámà. ọ̀rọ̀ yẹn yóò padà di ọ̀ràn sí Ọlọ́run jọ́ gbẹdẹ kíámà. inú ọ̀ràn àbàjẹ́ kan ni. inú ọ̀ràn àbàjẹ́ kan ni. inú ọ̀ràn àbàjẹ́. Az-zihaaru munkarun. òun ni kí ni ó ṣìyàn bí àwọn tí ń fẹ́ ìyàwó wọn jọyà wọn. inú ló bí o. inú ló bí o. wàláhì mo fi Ọlọ́run búra mo bá tún súnmọ́ àjẹ pé mo gbé rí ìyá mi ni. yóò wá bínú sọ bẹ́ẹ̀ tí n bá ti súnmọ́ ajẹ́ pé mo súnmọ́ ìyá mi nù ni. inú ọ̀ràn àbàjẹ́ kan ni. inú ọ̀ràn àbàjẹ́ kan ni. inú ntọ́kan kọ́ tí ò dá ni. inú tọkàn kọ́ ohun tí ò dá ni. tí wọ́n fẹ́ wá díẹ̀. tí wọ́n fẹ́ wá ń di ẹ̀. mujadala kọ́. Qala ta'ala alladhina yudahiruna minkum min nisa'ihim ma hunna ummahatuhum. إن أمهاتهم إلا اللائي ولدنهم وإنهم ليقولون منكرا من القول وزورا وإن الله لعفو غفور. Ọlọ́run sọ yìí pé. Alladhina yudahiruna minkum min nisa'ihim. Ọlọ́run ni gbogbo àwọn tí ń fẹ́ ìyàwó wọn tí fi jọ̀yà wọn pé mo bá tún dọ́dọ̀ rẹ̀ àjẹpé àmì ni mo sún tọ̀. Ma hunna ummahatuhum. Ọlọ́run náà ìyàwó yín wèé sàwọn ìyá yín. In ummahatuhum illa allahi waladnahum. Àwọn ìyá yín làwọn tí wọ́n bí yín tí wọ́n tọ́ yín tí wọ́n fún yín lọ́yàn tí wọ́n rè yé àwọn ìyá yín nìyẹn. Wa innahum la yaquluna munkaran minal qawli wa zura. Máa gbọ́ lọ́hùn. إنهم لا يقولون منكرا من القول وزورا. Ọlọ́run lọ́rọ̀ tí wọ́n sọ ohun tẹ́ sọ ohun mo bá tún sí àtọ̀ rẹ̀ wò ìyá mi ò sí látọ̀ wò. Ọlọ́run lọ́rọ̀ tó burú jáde ọ̀rọ̀ múnkàrù. منكرا من القول وزورا. Èmi sọ̀rọ̀ múnkàrí lásán. ọ̀rọ̀ ni tó lè sọ ló ń sin tó lè ṣe ló ń sọ. وإن الله لعفو غفور.
عفو غفور àfún gàfúrù ni àmọ́ yóò ní tọ̀nà. والذين يظاهرون من نسائهم ثم يعودون لما قالوا ọlọ́run àwọn tó bá sọ bẹ́ẹ̀ síwájú wọ́n wá sẹ́ nínú tó sọ pé ń sọ bẹ́ẹ̀ mọ́. فتحرير رقبة من قبل أن يتمسا. ó lè padà sọ́dọ̀ obìnrin òun kọ́ wá tún lọ́ọ́ wọlé tọ̀ àfi kó túkù lọ́rọ̀ ẹ̀rú kó tó fọwọ́ bà. ذلكم توعظون به والله بما تعملون خبير. ọlọ́run ní ṣe wá sí fún yín. فمن لم يجد bímọ ta ọ ní Wallahu bima mo ṣe nàṣíyà ó rò pé nàṣíyà ló pè mo ṣe nàṣíyà fún yín. توعظون به والله بما تعملون خبير. èmi ọlọ́run bá máa tẹ̀ ń ṣe sẹ́ǹsì fún yín ní ròǹpa tẹ̀ ń ṣe. فمن لم يجد فصيام شهرين متتابعين من قبل أن bọ̀bọ̀ wá lágbára láti يتماسا. túkù lọ́rọ̀ ẹ̀rú ọwọ́ agbáwé oṣù méjì léra wọn tí ò gbọ́dọ̀ gé. من قبل أن يتماسا. síwájú kó tó ibọ̀ wọlé tó padà wọ́n fọwọ́ pa lára. فمن لم يستطع فإطعام 60 مسكينا. bọ̀bọ̀ wá lágbára àwẹ̀ ọ wà bọ́ sí èèyàn nínú àwọn aláìní nínú tí wọ́n ń jẹ nínú ló fi bọ́ wọn. ذلك لتؤمنوا بالله ورسوله. eléyìí ní bí ń jásí pé pé gbà fọlọ́wọ́n ọba ti gbà tó jíṣẹ́. وتلك حدود ọlọ́wọ́ الله èyí tí mo kà fún yíyà lèmi ọlọ́wọ́n ọba nìyí. وللكافرين عذاب ọlọ́run أليم. àti ìwé àwọn agbègbèrí yìí ẹlẹ́tẹ̀ẹ́rọ ń bẹ fún wa má sùn síbi ọ̀rọ̀ gbègbèrí. إن الذين يعادون الله ورسوله كبتوا كما كبت الذين من قبلهم. وقد أنزلنا آيات بينات وللكافرين عذاب مهين يوم يبعثهم الله يوم يبعثهم الله جميعا فينبئهم بما عملوا عصاه الله ونسوه والله على كل شيء شهيد.